Ẹgbẹ́ àwọn ọmọ bíbí ìlú Àgọ́-Ọjà tí wọ́n wà ní ìlú Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà ìyẹn Àgọ́-Ọjà Sons and Daughters tí wọ́n tún pera wọn ní Àgọ́-Ọjà Descendants Union wọ́n mà ti fi àtẹ̀jáde síta láti kí gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí bí ó ṣe fi ọlọ́jà ti ìlú Àgọ́-Ọjà tuntun bó ṣe fi joyè tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ náà ó jẹ́ bí ìṣẹ́gun fún gbogbo ọmọ bíbí ìlú Àgọ́-Ọjà káàkiri àgbáyé nítorí láti nǹkan bí 200 ọdún sẹ́yìn 200 years ago ni wọ́n ti gba ogún ìbí àwọn lọ́wọ́ àwọn tí wọ́n sì ti fẹ́ jẹ àwọn máyé. Ẹ rántí pé lọ́jọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tí ó kọjá yìí èyí tí í ṣe ọjọ́ 13 nínú oṣù kejì ọdún 2026 the 13th of February 2026 ni gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ó lọ fi ọba jẹ ní ìlú Àgọ́-Ọjà tó wà ní ìlú Ọ̀yọ́ tó sì jẹ́ pé igbákejì ẹ̀ ìyún ọ̀gbẹ́ni Báyọ̀ Lawal ni ó lọ ṣojú gómìnà láti gbé adé lé ọba Àgọ́-Ọjà lórí. Bẹ́ẹ̀ ni gómìnà Ṣèyí Mákindé ó tún sọ àwọn baálẹ̀ kan ní ìlú Ọ̀yọ́ ó sọ wọ́n di ọba aládé. Bẹ́ẹ̀ ni àwọn ìjòyè Aláàfin tí wọ́n jẹ́ Ọ̀yọ́mèsì kan náà àwọn náà ó sọ wọ́n di ọba tí wọ́n ti gba adé. Ṣá o, nínú àtẹ̀jáde tí wọ́n fi síta ní àpapọ̀ ẹgbẹ́ àwọn ọmọ bíbí ìlú Àgọ́-Ọ̀yọ́ káàkiri àgbáyé ni wọ́n ti dúpẹ́ lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé àti gbogbo àwọn èèyàn pátápátá tí wọ́n lọ lọ́wọ́ síbi gómìnà bó ṣe wá fi ọba jẹ ní ìlú Àgọ́-Ọ̀yọ́ nítorí tí wọ́n ní àwọn ọba aláyé kan àwọn olóṣèlú àtàwọn tó ń ṣiṣẹ́ nínú ìjọba gómìnà Ṣèyí Mákindé ọ̀pọ̀ wọn ni wọ́n kó ipa takuntakun láti jẹ́ kí ọba Àgọ́-Ọjà kí àwọn ní ọba níbẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n wá jẹ́ kó di mọ̀ pé nǹkan tí Mákindé ṣe yìí baba ńlá ìdùnnú àti oríire ló jẹ́ fáwọn nítorí pé láti nǹkan bí 200 ọdún lé sẹ́yìn ni wọ́n ti wá gba àkóso ìlú Ọ̀yọ́ mọ́ wọn lọ́wọ́. Wọn láwọn baba ńlá àwọn ló ní ìlú Ọ̀yọ́ àsìkò yìí kó tó di pé wọ́n wá gbà mọ́ wọn lọ́wọ́. Ṣùgbọ́n pẹ̀lú tí Mákindé ṣe yìí wọ́n ní bí ẹni tó fẹ́ dá ogún bí àwọn padà ní nítorí pé àwọn táwọn ní ìlú àwọn ṣẹ̀ṣẹ̀ ń jẹ ọba níbẹ̀ lẹ́yìn nǹkan bí 200 ọdún ni. Ẹ sì rántí pé àwọn aráàlú Àgọ́-Ọjà wọ́n ti máa ń fẹ̀sùn kan àwọn Aláàfin Ọ̀yọ́ pé wọ́n wá gba ìlú mọ́ àwọn lọ́wọ́ ni nítorí pé àwọn làwọn gbà wọ́n lálejò sí ìlú Ọ̀yọ́ ṣùgbọ́n tó jẹ́ pé Aláàfin Àtìbà ni ló gba ìlú Ọ̀yọ́ mọ́ àwọn lọ́wọ́ tó sì ṣe bíi pé àwọn ló ní Ọ̀yọ́ èyí tí kò dùn máwọn ará Àgọ́-Ọjà nínú. Ṣùgbọ́n ní báyìí tí gómìnà Ṣèyí Mákindé tó ti fún ìlú Àgọ́-Ọjà náà ó ti fún wọn lọ́ba tuntun báyìí o tó sì jẹ́ pé ọba ó ti di méjì ní ìlú Ọ̀yọ́ báyìí ìyẹn Aláàfin Ọ̀yọ́ àti ọlọ́jà ti Àgọ́-Ọjà.